ẹnì tó náà ní Abísọ́dún Wẹ́rẹ́ láàjù Wẹ́rẹ́ òun náà ó di ẹni ẹ̀sà níwájú Ọlọ́run. Bákan náà lájọ́ ìgbà ṣáájú ọ̀gá wa náà Muhammad ẹ̀rọ Ọlọ́run ní kìí ṣe ọmọ Ọlọ́run. Ànábì ní mọ́yánú sí kí ẹmọ pèmí ní Abdullahi ẹmọ pèmí lọ́mọ Ọlọ́run. Ànábì tó sọ pé àrùn ẹ lọ́wọ́ pẹ̀lú àwọn tó bá kó kúrò ní Mọ́kà lọ Mọ̀dínà àtàwọn tó pàdé Ànábì ni wọ́n gba alálejò àwọn àǹsáàrù kọ́lọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kọ́mọ̀ káwà àánú rẹ̀ kúrò lára wa àtúnjẹ́ àtọ́lá kọ́mọ̀ bá aṣáájú ẹ̀ láàánú Muhammad àti ọ̀pọ̀lọpọ̀ orí tá ń pè ní àlùbáríkà kó bá wọn ilé rẹ̀ kó bá wọn aya rẹ̀ kó bá gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn alátẹ̀lé dáadáa títí di ọjọ́ ẹ̀san. Àmín. Ọlọ́run tí ó sọ fún aṣáájú ẹ̀ láàánú Muhammad nínú Suratu Ali Imran Ọlọ́run isi kúrò yóò mọ̀ tẹ̀júdù kúlù náfúsí mọ́ àmìláti ní ẹ̀rin múlára bàmọ́ àmìláti ní súwì tàwádù lọ́wọ́ àríyà bẹ́ẹ̀nàhó àmàdá bàyídá ọjọ́ àti òkúmọ̀ láàrùn lẹ́fẹ́sáwò aláwòrán ó fún bèèrè báyìí. Ọlọ́run rẹ̀ àrẹ́lẹ́ rántí ọjọ́ kẹ́ ń bọ̀ wá tó sọ pé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan iná ẹ̀ní rán bá iṣẹ́ tó ṣe nígbà tó wà láyé ni wọ́n bá níwájú rẹ̀ èyí tó jẹ́ṣẹ́ dáadáa àti tí ó jẹ́ iṣẹ́ aburú. Ilé ẹ̀rọ sọ nínú wípé àtọ̀hún tó kọjá pé ọ̀rọ̀ kan kò lè ta sọ̀nà lè jẹ́ pé ó sì déédé ọwọ́ àwọn tí mọ́ ń kọ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà. Ọlọ́run nígbà níbi ọ̀rẹ́ tí ó lè mọ́ ọ̀rẹ́ àwa náà létí pé ọjọ́ kẹ́ ń bọ̀ wá tó gbogbo sẹ́tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ta gbélé ayé ṣe ní dáadáa àti sí ọ̀dà àbá gbogbo ẹ̀rẹ́ wájú wa nígbàtà bá gbé àdìdé nígbàgbà ìdájọ́ oníjọ́ náà lọ́hùn ẹni tó ṣiṣẹ́ burúkú tó ṣe pé ìjọba bá kọ̀ láyé yóò fẹ́ kí ìkẹrìn kó jìnà sí òun bí sámà ti jìnà sílẹ̀. Ọlọ́run ní òun fún ara òun kì í lọ òun fún inú ìṣọ́ra kúrò níbi iṣẹ́ burúkú torí pé aláàánú lòun sí gbogbo ẹ̀dá tóun dá. Ọ̀rọ̀ Ànábì tó jẹ́ àtọ̀lá ń bẹ fún الحديث الذي أرى ذكر الأمر لا يسول قدم عبدي يوم القيامة حتى يسأل عن أربع عن أمره فيما أفناه فهم جسده فيما أبلاه فهم ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ما سأمر به sallallahu alaihi wasallam. Ànábì ní gbangba ìdájọ́ ẹni tí wọ́n ní tí ìyẹsẹ̀ kúrò níbi tó ti gba ìdájọ́ tirẹ̀ ó dìgbà tá a bá béèrè nípa nǹkan mẹ́rin lọ́wọ́ rẹ̀ kó tó lè yíra padà yálà àlùjànnà ní ọmọ ọlọ àìsàn ogun náà ni ó sì mọ ọlọ á béèrè lọ́wọ́ rẹ̀ náà o. Ẹ̀mí rẹ̀ tó lò láyé ìtọ̀ pẹ́ láyé dé níbo ló lo ẹ̀mí náà tẹ́ sí ògiri ara rẹ̀ tó fi ń tẹ́lẹ̀ gírígírí níbo ló lò ó gbó sí owó rẹ̀ tó kójọ dúkìá rẹ̀ tó kójọ ọ̀nà owó lọ́gbà rí níbo ló sì náà sí. Ìwọ àfáà náà ń kọ́ ìmọ̀ ti ẹni ẹ̀bá fún ọ kí ló fi ṣe ń gbọ́ wà láyé iṣẹ́ olùfimọ̀ rẹ̀ ṣe òun ń kówó jọ òun ń pa àwọn èèyàn lẹ́kùn ní àbúrò lè sọ̀rọ̀ òdodo fún wọn bá àwọn bá àti wọn tí ń sọ yìí gbogbo náà láàbèèrè lọ́wọ́ wa torí báyìí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àti irú àjílú wà láàtàkìsàlú
àti owó àjíèrò àlàáfàkìsàlù pàǹtún ìlàára mi kún torí jà o pàǹtún ìlàára mi kún mọ́ríjì o ẹ̀tẹ̀lẹ́tọ̀ ló ẹ̀mọ́ sọ̀rọ̀ jùmọ́ ẹ̀tẹ̀lẹ́tọ̀ ló ẹ̀mọ́ sọ̀rọ̀ jùmọ́ gbogbo wa àdáadáhùn lálọ́gbẹ̀sán gbogbo wa àdáadáhùn lálọ́gbẹ̀sán àmín. Ẹ jẹ́ kí a paradà fún àdúrà. Gbogbo àwọn tí wọ́n ṣe é kù ayẹyẹ àwọn òní lè mọ ọkà wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ọlọ́run ti rí ọkàn wa, orí èrò wa, gbogbo èyí tí akéde ti kà tí ó wà sínú ẹ̀tún kà gbogbo wọn náà lára náà ṣàdúrà fún kọ́lọ́run bá ṣàlékún kẹ́ gbogbo wọn. Àwọn tí a wà láyé láàyè kọ́lọ́run mọ́fà náà ráre wọ́n jẹ́ akú ká tó kú mọ́pa wá díẹ̀díẹ̀ wọ́n jẹ́ agbélé gbòòrò ta wọ́n jẹ́ asú àwọn oníwò kò tó mú wa lọ torí pé látà tí kún ilé àtàkì tàtà ẹ̀rẹ́bì ti já mọ̀ pé ikú bẹ́ẹ̀ ń sàmọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ a mọ̀ ṣàdúrà kó gbádùn náà ní kọ́lá láàfíà òjìjì náà ní òde bá ní kọ̀ọ̀kan wa àádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run níbi tó tó wá sí àmọ́ lóore ọlọ́run àpadà sí tó burú ni ọmọ ìjọ owó ọ̀rọ̀ wa wọlá Kaaba Sharif. Àwọn tí yóò wà nínú ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí náà àwọn ọmọ wa ẹnìké náà ni Abísọ́dún Wẹ́rẹ́ Tájù Wẹ́rẹ́ ẹni tí a fi ṣe aṣojú gbogbo ìsìlámì ìgbákejì rẹ̀ náà gásímọ̀ àgbàgbé òun náà nígbàtá máa ń sàdúrà fáwọn olówó òun náà wà láàrin wọn. Lẹ́yìn ẹni bá dárúkọ gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà nínú ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí rèsì àwọn fẹ́ kí Ọlọ́run tó kọ́kọ́ náà gbé wọn sípò tó ga jù báyìí lọ ní wọ́n mọ̀ fi ran gbogbo ìlú lọ́wọ́ ìlàlẹ̀ àmọ́ mi fún gbogbo wọn. Àwọn tí yóò ń wápò ààrẹ dárúkọ ẹnì kọ̀ọ̀kan à ń bẹ lọ́run pé kọ́lọ́run kọ́ ìyẹn pò dáadáa fáwọn náà àmọ́ ò ní àdá yẹn rí kọ́lọ́run ọba yẹn gómìnà fún wa ní sáà míì tí ń bọ̀ wá kó jẹ́ ọmọ Òkè Ògùn kó sì jẹ́ ọmọlúàbí kó jẹ́ ẹni tó ṣe pé yóò mọ ọ̀rọ̀ tẹnikẹ́ni pọ̀ mọ́ tiẹ̀. À ń sọ bẹ́ẹ̀ fún wa Ọlọ́run gbogbo ohun tá a bá béèrè ọ̀rọ̀ ọmọ fún wa ní abẹ́ oníkàmọ́ ọmọ dáa lóhùn ọlọ́run dáa lóhùn lórí gbogbo béèrè wa o. Gbogbo àwọn tí àwa gbádùn tí wọ́n hẹ̀ síta àwọn là ń pè ní alámọ̀dì gbogbo náà lálámọ̀dì kúlòkú mọ̀rí ìlú ilá mọ́ àtẹ̀fẹ́ tòwó ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ nínú gbogbo náà lálámọ̀dì àwọn tó ń bá wòsàn ọlọ́run ṣàwòsàn gbogbo wa o. Àwọn títí wọn ti wá hẹ̀ ta ọlọ́run bá tó wọn lẹ̀ la Kaaba Sharif ọlọ́run wọlá bẹ́ẹ̀ àwọn tó wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn wa bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ẹ̀dá fi ṣe bàbá àṣàlẹ̀ wọn àwọn sáàtì parapọ̀ yìí tó ààrẹ Muhammad Mas'ud Mọ́tàkárà alága gbogbo olóyè àti bákejì Lukman ẹ̀bọ́ adé gbogbo orí náà ni lásàdúà fún àtolówó lọ́kùnrin lóbìnrin wa gbogbo wa náà la ń ṣàdúrà fún kọ́lọ́run ọmọ kún wa lọ́wọ́ kọ́mọ fún wa ní ẹ̀tọ́ wa káà ní ó sì mọ̀ béèrè ẹ̀tọ́ wa níwájú Ọlọ́run ká mọ̀ rú pọ̀ mọ́ra wọn Ọlọ́run sí bẹ́ẹ̀ gbẹ̀bẹ́ bàbá wa ọ̀kẹ́rẹ̀ gbogbo obìnrin òsì wọn bá wà Ọlọ́run bá dúró tì wọ́n bàbá kún ọ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ bá jíé kárí gbogbo àwọn ọ̀gbìmọ̀ tí wọ́n wà nílé Ọlọ́run mọ́ bá ayé ẹnì kọ̀ọ̀kan jẹ́ o Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbà bẹ́ẹ̀.
ọ̀tọ̀lówó ẹgbẹ̀rúnkú oúnjẹ ọwọ́ oúnjẹ ìjọba oúnjẹ àdáni gbogbo wa kọ́lọ́run pín alérè gómìnà wa àti ààrẹ pátápátá àwọn alága àbílẹ̀ àwọn councillors gbogbo náà làṣàdúrà fún kọ́lọ́run ọba tọ́ yín sọ́nà kó jẹ́ kẹ́ rí ìkẹ́ dáadáa tọ́ka sí lásìkò yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbàgbẹ́ àwọn abọ́ sínú àdúrà àwọn èèyàn dáadáa àwọn ọmọlúwàbí èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí gbogbo Nàìjíríà ni wọ́n ní ká padà síbi àdúrà tí a máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn jọ ń ṣe wọ́n lè tí ń ṣe náà nì kìí ṣe pé kò dáa o àmọ́ lè táwọn kọ́kọ́ ń ṣe tí gbogbo wa náà jọ ń wí rè àwọn fẹ́ kí n padà síbẹ̀ kò sì ní lè fi àwọn èèyàn náà lè mìíràn mọ́ sọ wọ́n mọ̀ pé àròyé rẹ̀ ti pọ̀ kò já ṣe bẹ̀rẹ̀ sẹ́jọ́ kan rò náà ni àwọn fi ń sọ̀rọ̀ àti lè padà sí èyí tá à ń wí ní àmọ́ wọn ní ká padà sí èyí tá à ń fi ń wí kọ́lọ́run gbàdúrà gbogbo wa àti ìfàyàbalẹ̀ tààrà kọ́lọ́run dá sí ìlú Ṣakí wọ́n á fi kárí gbogbo ayé pátápátá ká mọ gbígbé àlàáfíà Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa bẹ́ẹ̀ fún wa o. بسم الله الرحمن الرحيم ربنا اكفر عنا الحساب إنا مؤمنون ربنا اكفر عنا الحساب إنا مؤمنون ربنا اكفر عنا الحساب إنا مؤمنون رب نجني وآلي مما يعملون رب نجني وآلي مما يعملون رب نجني وآلي مما يعملون ولا أغالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولا أغالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولا أغالب على أمره ولكن أكثر الناس لا يعلمون سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم كلما أوقدوا النار للأرض أطفأها الله ويسعون في الأرض فسادا ولا يحب المفسدين كلما أوقدوا نارا للأرض أطفأها الله ويسعون في الأرض فسادا ولا يحب المفسدين كلما أوقدوا نارا للأرض أطفأها الله ويسعون في الأرض فسادا ولا يحب المفسدين ليس لنا من دون الله كاذبا ليس لنا من دون الله كاذبا ليس لنا من دون الله كاذبا حسبنا الله ويؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب صادق العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل لا يصيبنا